Bíbélì Yorùbá tí ẹ fẹ́ gbọ́ wá láti bibeliyoruba.com. Ẹnikẹ́ni kò ní àǹfààní láti ta bíbélì yìí, ọ̀fẹ́ ni. Ẹ sì lè fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó bá fẹ́ gbọ́ bíbélì yìí ní ọ̀fẹ́. Mo ní pé ọ̀fẹ́ ni, kì í ṣe fún owó pípa. Episteli ti Juda tàbí ìwé Juda. Juda, ìránṣẹ́ Jésù Kristi àti arákùnrin Jákọ́bù, sí àwọn tí a sọ di mímọ́ láti ọwọ́ Ọlọ́run Bàbá wa, tí a sì pamọ́ nínú Jésù Kristi, tí a sì pè. Àánú fún yín àti àlàáfíà àti ìfẹ́ kí ó máa bí sí i. Olùfẹ́, nígbà tí mo fi àìsinmi gbogbo kọ̀wé sí yín nítorí ìgbàlà tí ó wọ́pọ̀, ó tọ́ fún mi láti kọ̀wé sí yín, kí èmi sì gbà yín níyànjú, kí ẹ̀yin kí ó lè máa fi ìtara tẹnumọ́ ìgbàgbọ́ tí a ti fi fún àwọn ènìyàn mímọ́ lẹ́ẹ̀kan. Nítorí àwọn ènìyàn kan bẹ tí wọ́n yọ wọ́n lẹ́nu lé àìfarahàn. Nígbà àtijọ́, ẹni tí a ti yàn sí ẹ̀bi yìí, ènìyàn aláìwà bí Ọlọ́run, tí ń yí oore ọ̀fẹ́ Ọlọ́run wa padà sí wọ̀bìà, tí wọ́n sì ń ṣẹ́ Olúwa Ọlọ́run kan ṣoṣo náà àti Jésù Kristi, Olúwa wa. Nítorí náà, èmi ó rán yín létí, bí ẹ̀yin tilẹ̀ ti mọ̀ ọ́n lẹ́ẹ̀kan, pé bí Olúwa nígbà tí ó gba àwọn ènìyàn là tán láti ilẹ̀ Egypt wá, lẹ́yìn náà ó run àwọn tí kò gbàgbọ́ àti àwọn áńgẹ́lì tí kò dúró ní ipò wọn ìṣáájú, ṣùgbọ́n tí wọ́n fi ipò oyè wọn sílẹ̀, àwọn lé ó pamọ́ de ẹ̀wọ̀n àìnípẹ̀kun nísàlẹ̀ òkùnkùn títí di ọjọ́ ńlá àní. Àní bí Sódómù àti Gòmórà àti ìlú agbègbè wọn wọ̀n-ọn-nì, bẹ́ẹ̀ gẹ́gẹ́ tí wọ́n fi ara wọn fún àgbèrè ṣe, tí wọ́n ń lo ara òdì, àwọn ló sì fi lélẹ̀ ṣe àpẹẹrẹ. Wọ́n ń jìyà ẹ̀san ti iná àìnípẹ̀kun. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ pẹ̀lú lé àwọn alálàá ẹ̀gbin wọ̀nyí, tí ń sọ ara di èérí, tí ń gan ìjòyè, tí wọ́n sì ń sọ̀rọ̀ búburú sí àwọn ọlọ́lá. Ṣùgbọ́n Míkáélì, olórí àwọn áńgẹ́lì, nígbà tí ń bá èṣù jà, tí ó ń ṣe ọ̀páláàyè nítorí ara òkú Mósè, kò sì gbọdọ̀ mú ọ̀rọ̀ ẹ̀gàn tọ̀ ọ́ wá, ṣùgbọ́n ó wí pé Olúwa ni yóò bá ọ wí. Ṣùgbọ́n àwọn wọ̀nyí ń sọ̀rọ̀ ibi sí ohun tí wọn kò mọ̀, ṣùgbọ́n ohun tí wọ́n mọ̀ nípa ẹ̀dá bí ẹranko, nínú nǹkan wọn ni wọ́n ń ba ara wọn jẹ́. Ègbé ni fún wọn, nítorí tí wọ́n ti rìn lé ọ̀nà Káínì, wọ́n sì fi ìwọra súré tọ ìṣìnà Báálímù lẹ́yìn nítorí èrè, wọ́n sì ṣègbé nínú àríwísí Kórà. Wọ̀nyí lè àbàwọ́n nínú àṣefẹ́ yín. Nígbà tí wọ́n bà yín jẹ́, wọ́n fi àìbẹ̀rù bo ara wọn. Ìkúùkù ni wọ́n láì ní omi, tí à ń ti ọwọ́ afẹ́fẹ́ gbá kiri. Igi tí èso rẹ̀ rẹ̀ sílẹ̀ láì ní èso, ó kú lẹ́ẹ̀mejì tí a fàtu ní gbòǹgbò. Omi òkun tí ń ru, tí ń hó ìfọ́jú ìtìjú ara wọn jáde. Alárìnkiri ìràwọ̀ tí a pa dúdú òkùnkùn mọ́dè láéláé. Àti Énọ́kù pẹ̀lú, ẹnì kejì láti Ádámù wá, ó sọ̀rọ̀ wọ̀nyí tẹ́lẹ̀ pé, kíyèsí, Olúwa ń bọ̀ wá pẹ̀lú ẹgbàárún àwọn ènìyàn rẹ̀ mímọ́, láti ṣe ìdájọ́ sí orí àwọn ènìyàn gbogbo, àti láti mú òye yé gbogbo àwọn tí ń ṣe aláìlábàwọ́n Ọlọ́run nínú wọn, ní ti gbogbo iṣẹ́ àìwà bí Ọlọ́run tí wọ́n ti ń fi àìwà bí Ọlọ́run ṣe, àti nínú gbogbo ọ̀rọ̀ líle wọn tí àwọn ẹlẹ́ṣẹ̀ aláìwà bí Ọlọ́run ti sọ sí i. Àwọn wọ̀nyí lè alákùnsínú, aláròyé, tí ń rìn nípa ìfẹ́kúfẹ̀ẹ́ ara wọn. Ẹnu wọn a sì máa sọ ọ̀rọ̀ asán ńlá. Wọ́n bu ìyìn fún ara ènìyàn
nítorí àǹfààní. Ṣùgbọ́n ẹ̀yin olùfẹ́, ẹ rántí ọ̀rọ̀ tí a ti sọ fún yín ṣáájú láti ọwọ́ àwọn àpọ́stélì Jésù Kristi Olúwa, bí wọ́n ti wí fún yín pé àwọn ẹlẹ́gàn yóò wà nígbà ìkẹyìn tí wọ́n máa rìn nípa ìfẹ́kúfẹ̀ẹ́ ara wọn lé àìwà bí Ọlọ́run. Àwọn wọ̀nyí ní ń ya ara wọn sọ́tọ̀, agbọ́tara, lé àìní ẹ̀mí. Ṣùgbọ́n ẹ̀yin olùfẹ́ tí ẹ̀ ń ro ara yín sókè lórí ìgbàgbọ́ yín tí ó mọ́ jùlọ, ẹ máa gbàdúrà nípa ẹ̀mí mímọ́. Ẹ máa pa ara yín mọ́ nínú ìfẹ́ Ọlọ́run. Ẹ máa wo àánú Jésù Kristi Olúwa wa títí ayé àìnípẹ̀kun. Àti fún àwọn ẹlòmíràn, ẹ máa ṣàánú, ẹ máa ṣe ìyàtọ̀. Àti àwọn mìíràn, ẹ máa fi ìbẹ̀rù gbàlà, ẹ máa fà wọ́n yọ kúrò nínú iná. Ẹ tilẹ̀ máa kórìíra aṣọ tí ó di àbàwọ́n nípa ti ara. Ǹjẹ́ fún ẹni tí ó lè pa yín mọ́ kúrò nínú ìṣubú àti láti mú yín wá síwájú ògo rẹ̀ pẹ̀lú ayọ̀ ńlá lé àìní àbùkù. Fún Ọlọ́run ọlọ́gbọ́n nìkan ṣoṣo, olùgbàlà wa, ògo àti ọlá ńlá, ìjọba àti agbára ń bẹ fún àti ní ìsinsìnyí àti láéláé. Àmín.